ẹ̀yin èèyàn léèwò lẹ ṣe àlàáfíà ni ẹ wà gbogbo lè ń kọ bí a ṣe gbọ́ wọn ni olórí Ashley wọn ni ó pe Queen Naomi lórí ọ̀rọ̀ pásítọ̀ Adéjìmí wípé ó sọ fún Queen Naomi pé kí Queen Naomi kí wọ́n jọ wípé wọ́n máa pé kábíyèsí love wọn gan wípé kí wọ́n má gba èṣù láàyè lórí ọ̀rọ̀ pásítọ̀ Adémíjù yìí wípé kí Queen Naomi kí wọ́n jọ kí wọ́n fi ọ̀rọ̀ yẹ wípé kí wọ́n fi sílẹ̀ wípé nítorí pé kábíyèsí love wọn gan wípé kì í ṣe gbogbo nǹkan tó ń dán ni wúrà o wípé lọ́rọ̀ ó ti ṣe tán. ó ní pé kí Queen Naomi kó má dá sí ọ̀rọ̀ pásítọ̀ Adéjìmí yìí o wípé kó má dá sí ọ̀rọ̀ pásítọ̀ Adéjìmí o wípé kí ó jọ wípé kí ó má hurt kábíyèsí pé torí ọ̀rọ̀ yìí ó ń hurt kábíyèsí seriously òun ò dẹ̀ fẹ́ nǹkan tí ó máa hurt feelings kábíyèsí nǹkan tí a gbọ́ tí àǹtí wáyé sọ nìyẹn ẹ̀yin èèyàn lé ẹ jẹ́ ká jọ wọnú gist tèmi. Mashola Gist TV Àtúndé Mashola Gist TV Àtúndé bí a ṣe ń dé a kí ọmọdé a kí àgbà ẹ káàbọ̀ sí Mashola Gist TV Mashola dé o Àtúndé àgbétutù dé àmú gist alálùbáríkà wá fún yín lórí public gist lórí royal gist lórí celebrate gist Mashola Àtúndé o Àtúndé Mashola Gist TV Àtúndé. ẹ káàbọ̀ sí Mashola Gist TV ṣé àlàáfíà ni ẹ bá yín gbogbo lè ń kọ́. À ń sọ̀rọ̀ nípa celebrity gist royal gist politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. Subscribe so that ẹ bá ti post any gist ẹ máa rí òkè ní ọlá yẹn máa lọ. Bí a ṣe ń sọ lọ àǹtí wáyé bó ṣe pé Queen Naomi nìyẹn o tí wọ́n bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ wípé gbogbo nǹkan tó dọ́kàn ní wúrà wípé kí wọ́n farabalẹ̀ fún kábíyèsí pé because kábíyèsí ò sí in the right mind ní ìsìn wípé so wípé àwọn ò dẹ̀ fẹ́ kí wọ́n ọ̀tí kábíyèsí so wọ́n ní pé Queen Naomi ṣe sọ fún nìyẹn pé kó stay lórí ilé ìnẹ̀ ọ̀ kó fi àwọn sílẹ̀ o kó má dá sí ọ̀rọ̀ àwọn wípé àwọn àti ẹ̀ ó ní òun fẹ́ kí Queen Naomi padà sí inú palace wípé nítorí pé òun support Queen Naomi ní òun ò fẹ́ kó support òun o because òun àti àwọn ò sí ní anything tó jẹ́ pé ó jọ mọ́ wípé kó máa support òun wípé kó fi òun sílẹ̀ kó ṣe tiẹ̀ wọ́n ní nǹkan tí Queen Naomi sọ fún àǹtí wáyé nìyẹn. èyí náà mọ gbogbo nǹkan tó ti ṣẹlẹ̀ láàrin àǹtí wáyé àti Queen Naomi àtúnṣẹ̀ṣẹ̀ lè máa padà sẹ́yìn. Several times ni Queen Naomi ti sọ fún àǹtí wáyé wípé òun àti àwọn ń ṣe sister. There was a time tó sọ fún wọn wípé òun àti sister lòun wípé kó padà sínú palace káwọn jọ máa ń ṣe bí àwọn ṣe jọ ń ṣe tẹ́lẹ̀ wípé òun rántí gbogbo ìgbà táwọn jọ wà pé tó jẹ́ pé palace ń dùn tó jẹ́ pé kò sí wàhálà. Queen Naomi wọ́n sọ fún yín pé kó ṣe tiẹ̀ kó jẹ́ káwọn náà ṣe tàwọn wípé kó dẹ̀ má ẹ̀fà máa pe àwọn kó máa dá sí ọ̀rọ̀ àwọn mọ́ nǹkan tá a gbọ́ nì tí wọ́n ní Queen Naomi sọ fún àǹtí wáyé. ẹ̀yin náà mọ ìgbà tí Queen Naomi lọ sí Dubai tí wọ́n ní àǹtí wáyé lọ bá wọn ní Dubai nígbà tí Queen Naomi máa yọjú báyìí pé àǹtí wáyé ni wọ́n rí níbi ẹnu gate
pé wọ́n wá surprise pé kí ni àti ìwà yín ń wá. Kí nǹkan kékeré o ẹ̀yin èèyàn lé. Ní Naomi ní kó má dá sọ́rọ̀ àwọn mọ́ pé kó fi ọ̀rọ̀ àwọn sílẹ̀ fáwọn. Pé òun ò fẹ́ ẹjọ́, òun ò fẹ́ wàhálà. So gist tá gbọ́ ní ẹ̀yin èèyàn létà ní ká mọ́ wá fún yín. Ọlọ́run á ràn gbogbo etí tó ń gbọ́ mi lọ́wọ́ o. Ní agbára Ọlọ́run ẹni fọwọ́ gbọ́mọ sí o. Ẹ jọ̀ọ́ ẹ bá mi fún fídíò yìí ní thumbs up o. Please share, like and subscribe. God bless you all.